Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Save Your Soul TV. Ku and Fusakun. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أدوبلو دولون gbogbo àwa tọ́lọ́run bá ní kájọ máa gbọ́ra wa lákòókò yìí subhanallahi bil amni wal iman wassalamati wal islami àtìmí àti ọlọ́run jẹ́ àjọ máa bẹ dáadáa àánú ọlọ́run ní jẹ́ ó fèmí àti ilẹ̀ àbáríkà jímọ̀ ìní ọlọ́run jẹ́ àsọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé pẹ̀lú ìdùnnú àkó àsìpọ̀ ọdún ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ gbogbo ọdún tí ó wò bá wa láyé eré ìdùnnú ni ó jẹ́ àmà wà jẹ́ àmà ọdún náà sí bá ti fẹ́ olóríire o. Ìgbéjáde ọ̀rọ̀ mi àárọ̀ yìí ní ìmọ̀ràn fún bàbá alágbára omi ọ̀rọ̀ ní bí ọ̀rọ̀ mo fẹ́ ní kí n tẹ̀síwájú lágbègbè tálẹ́ ní èpè mo wá rí wípé ó yẹ kí n fún wọn nímọ̀ràn síwájú díẹ̀ sí iná torí ẹni òjé ń fẹ́ mú un lé bí ọ̀pọ̀ padà wá torí pé gbogbo àwọn bòmíì àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ mẹ́nu bà ó ṣeéṣe kẹnu mi ọmọ débẹ̀ lénìí ní mọ̀ràn mi yìí òfin ní mọ lénìí nìkan ọ̀rọ̀ ní wá bí ọ̀rọ̀ láìpẹ́ yìí láàárọ̀ yìí ní mo ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti lè wo fídíò àwọn ọmọ wa kátá ni wọ́n wá ń sọ̀rọ̀ pé àfàṣà ADC tòótọ́ lọ sí hajj ṣé èpè ló yẹ kó máa lọ lè ṣẹ́ lọ́hùn ṣèbí hajj ló ló ń lọ ṣe mo wá rí wípé ẹni èpè àní ṣàdúrà fún bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀dá àyè kan yà sọ́tọ̀ wípé àyè bí o èpè ni wọ́n ń ṣe ń bí àdúrà ni wọ́n ń ṣe ń bí àbí bẹ́ẹ̀ ni nínú ọ̀ràn tó bẹ̀rù èpè tó Yorùbá ò sí bẹ́ẹ̀ làwọn lẹ́ni èpè pọ̀jù láàrin wọn bẹ́ẹ̀ Yorùbá sì wọ èpè oníjà gbogbo ẹni tó bá wù èpè lè pè ọjà bẹ́ẹ̀ ni ìfúnni nímọ̀ràn tí mo fún bàbá alágbára omi nímọ̀ràn yìí àkọ́kọ́ yìí ní bí oṣù díẹ̀ sẹ́yìn ìgbà tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń tẹnu wọn jáde ọ̀rọ̀ ẹbọ mọ́ ni mo wá pé wọ́n ṣàkíyèsí wípé àròjọ ilẹ̀ akẹfọdéìlà kéèyàn máa bá ń tí ọ̀dà bọ̀ kéèyàn máa ṣèṣekúṣe bọ̀ kéèyàn máa ṣẹbọ bọ̀ kéèyàn sì pàdé ẹ̀sìn tó yanjú kéèyàn sì pa ẹbọ tì kéèyàn pa wíkúwítì kò sọyàn dẹ́ni ẹ̀yìn kò pọ́lé èèyàn rún bẹ́ẹ̀ ni ọba iye èèyàn jẹ́ kéèyàn máa wí tí ọ̀dà bọ̀ kéèyàn sì pàdé èyí tó dáa pé èmi náà wúyú kúwì mọ́ ìní tútùkútù mọ́ jẹ́ ń pilẹ̀ dáadáa kọ̀mọ̀ kábùkù bá yẹn kódà kò sọyàn dolòsì kò ní kéèyàn má rí ṣe nídìí òdodo bọ́lọ̀ ń bá kówó mọ́ yẹn ìfúnni ní ẹgbọ́ ẹ̀ tẹ́lẹ̀ èyí tẹ́ wí tá fún yín ní mọ̀rẹ́ pé tẹ́ wí ọ̀dà ìbàtẹ́ padà tó ń wí mi èyí tó tún burú ju tàtẹ̀yìn wá lọlẹ́ padà tó wí mọ́ wá fúnra wípé àbọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ ṣẹlẹ̀ yín lérí ni ẹ̀wọ̀n Al-Qur'ani a'udhu billahi minash shaitonir rajim
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni gbogbo oníṣẹ́ ibi pátápátá gbogbo àwọn tí wọ́n bá ń wà tí ọ̀dá tí wọ́n ń wà kíwà. Ọlọ́run ní tíṣẹ́ ẹbú wọn wà tó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí àtò tíṣẹ́ ẹbú wọn yìí bá wá tó bá pàbò yí wọn ká tọrọ yí wọn ká tí ò tálàfò kan ò sí tíṣẹ́ eré lè gbà wọlé mọ́ tẹ́yìn wọ́n ti sọ̀rọ̀ ọbú kọjá là wọ́n ti dẹ̀sìn rú kọjá là wọ́n ti wù àbàjẹ́ kọjá là. Ọlọ́run ní faulaika ashabun nari hum fiha khaliduna. Ọlọ́run nírú wọn bẹ́ẹ̀ iná gbére ni wọ́n wọ̀ tí wọ́n ní jáde ń bẹ̀ mọ́. Àjọ jásí pé gbogbo ẹni tí ó bá wọ náà gbére yóò ṣiṣẹ́ débẹ̀ ni. Àwọn náà kan ń bẹ ta lọ fírí kọ́ darí fírí ni àwọn náà kan wá ń bẹ èèyàn iná gbére ni. Àjọ jásí pé ara wọn fún mi wípé gbogbo kápẹ́ yín ṣàkíyèsí lórí ntẹ́ ń wí tí ọ̀dà tẹ́ tún wá ń wí mi tó burú jù yẹn lọ ṣebí àbí ayọ̀ ibi tọ́lọ̀ ń dákọ̀ fáwọn tí wọ́n bá ń wù àbàjẹ́ tí wọ́n tún lékún níṣẹ́ ẹbú yìí ibẹ̀ ló wù yín ni ìpè kọ́ ò ìbéèrè ni. Torí pé gbogbo ẹni tọ́lọ̀ bá ti pinnu ìyàlélẹ́rí tí bá ń wà kan tí ọ̀dà tẹ́ bá pè ṣàkíyèsí kò ní yiri ẹ̀ o kò ní wẹ̀yìn wò lórí ẹ̀ bí ọba tó wù mí yìí tó burú jù yìí tẹ́ pè ṣàkíyèsí yẹn lọ ní ó tún padà wù kí ẹ Ọlọ́run kó lè bá rárá gbà á sí dáadáa. Ìpinnu Ọlọ́run nìyẹn. Bẹ́ẹ̀ ni bàbá alágbára omi yìí mo rí pé Ọlọ́run sọ̀rọ̀ méjì fún yín púpọ̀. Àkọ́kọ́ ni pé ẹ kì í sọmọdé mọ́. Àyèmáyé irú yín náà ti lọ bó ti jẹ́ pé àyèmáyé àwọn irú wa náà ti lọ àmọ́ àgbàlagbà ni yín. Ìwájà àgbàlagbà yìí èyí ọ̀kan wípé torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din. Ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tọ́lọ́run bá fẹ́ oore fún àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run ó bùn. Bàbá ń fi owó ròyìn èèyàn tí wọ́n fi mọ́tò ròyìn èèyàn tí wọ́n ní kọ́dọ̀ tó sẹ́ ìkọ́lé kan nísìn àwòsí fìlà ní kọ́dà mọ́tò kan ó tẹ́ ẹ̀tọ́ra mọ́tò kan sí irú rẹ̀ pé méjì ńlẹ̀ lójú ẹni tó bá ti gbẹ́sìn yìí tó gbọ́ súnà Nabi sallallahu alaihi wasallam yìí nítorí wọ́n mọ̀ wò ní wípé ní tí ó fi wọ́n wò ní pé sẹ́lẹ̀bọ kọ́ tó bá jẹ́ lẹ́bọ ni àní òrè kọ́hùn òrè kíyẹn torí pé gbogbo èèyàn ní mọ́tò èèyàn nílé èèyàn kọ́lé èèyàn ní mọ́tò lóríṣiríṣi ìyẹn ká badal kìyàmà ẹ̀sìn lọ́lọ́run fẹ́ lò. Ìwà àjàgbàlagbà kò sọ yín di bàbá wa nínú ẹ̀sìn lópin ìgbà tẹ́ ẹ bá ń sọ̀sọ̀kúsọ. Ìjà àfà nílànà ẹ̀sìn kò sọ yín pé ká gbà yín láàfà wa lópin ìgbà tẹ́ ẹ bá ń wú ikú yìí torí pé kápẹ́ láyé ìyẹn ò ní àríṣẹ́ ẹ̀ríṣẹ́ bẹ́ẹ̀ làwọn àgbàlagbà náà ní kápẹ́ lóko ìyẹn ò ní kéyìn orí sẹ́sẹ̀ kápẹ́ nídìí ọ̀rọ̀ kò ní arọ́rọ̀ yẹn jú bẹ́ẹ̀ ní kéyìn ó fi lélẹ̀ lọ dálẹ̀ ìyẹn ò ní kéyìn orí sẹ́ o bọ́lá wọn bá kórè máyà sanani tí ń sanani lé bó bá tó dájọ́ náà yóò máa lè rìn kí náà ni yóò máa sanani náà ni ojú ọjà sí pé ìjà àgbàlagbà yín pé àgbàlagbà ni mí ẹ máa wá gbómi lẹ́nu àgbàlagbà bíi ti yín náà pọ̀ àwọn tí wọ́n jù yín lọ pọ̀ nígbà wọn yé ṣe mùsùlùmí wọn ò sì dá sẹ́sìn kò jẹ́ kí ọ̀rọ̀ àwa wọn kára wọn àwọn ń sòsí tí wọ́n láàyè wọn ibi tọ́lọ́ ń tò wọ́n sí èèyàn wá ní jágbàlagbà lórúkọ ẹ̀sìn pé bàbá ẹ̀sìn ló ń jẹ́ kọ́ máa sòsí kádákẹ́. Bẹ́ẹ̀ ni mo wá rí wípé orí èkejì tọ́lọ́run sí fẹ́ ni pé Ọlọ́run bọ̀ yín nílà káyì tàbálà Ọlọ́run fàgbàlagbà nílà káyì èébú kọ́ o èyí tó wá múnú mi dùn pé là káyì tọ́lọ́run bọ̀ yín yẹn ò ní pé àṣẹ torí pé bàbá kan mo ní wọ́n pè mí láti Ìsọlọ̀ nígbà kan sẹ́yìn wọ́n ní àwọn bàyín dáadáa wọ́n wá ní kọ́dọ̀ ọmọ ìpínlẹ̀ Kwara ní wọ́n ní bọ́yá Ọ̀yún àbí Àṣà ìkan nínú méjèèjì èyí tó bá wò jẹ́ nínú méjèèjì ẹ̀sùn métílé púpọ̀ mo wá rí pé ìnílà káyì yìí bọ́lọ̀ ti bọ̀ yín yìí lódodo kò sí ọmọ ìpínlẹ̀ Kwara kan tí máa gbọ̀ tányányá mo wá rí wípé ibi tẹ́ ẹ ti wá ló bí ọ̀wọ́n ọgbọ́n wọ̀nyí torí pé nínú ọ̀rọ̀ yín ní àwọn ẹsẹ̀ fídíò kan ẹ wá ń sọ̀rọ̀ ń bẹ̀ pé àṣìlò social media pé báwa mùsùlùmí ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kọ́ mọ tí ó sọ kọ́ mọ wíwí ẹ wá ń bọ̀rọ̀ lọ mo wá rí wípé ọgbọ́n tí Ọlọ́run bùn wá báyìí bí yẹn bá fẹ́ bá ọlọ́gbọ́n jà yọ gbà yẹn lákòókò díẹ̀ kéèyàn náà ó sì fọgbọ́n ṣe agọ̀lẹ̀ yẹn tẹ̀sẹ̀ máa borí ẹ̀ àmẹ́ni tó bá gbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ bá pò nǹkan pọ̀ àfi kéèyàn lo gbogbo làákà ìtọ́lọ́ náà bá bọ́ yẹn ìgbé ọ̀rọ̀ yín kalẹ̀ ẹjú ibi tẹ́ ẹ ti wá púpọ̀ inú mi dùn sí púpọ̀ bẹ́ẹ̀ ni kò sí ọmọ ìpínlẹ̀ Kwara kan tí máa gbọ̀ tán yẹn ẹ wá ń bọ̀rọ̀ lẹ wá ní ẹ wá ń sọ̀rọ̀ nípa al-aynu bil-ayni ẹ lọ́lọ́ ẹ ń tú Al-Qur'ani bó ti wù yín ẹ lọ́lọ́ ní bí ẹ bá fọ yín lójú ẹ fọ́ lójú bí ẹ bá ẹ wá ní ẹni tí wọ́n bá lo social media yìí bú bàbá yìí ìwọ náà bú bàbá yìí tí wọ́n bá bú
ẹ̀gbọ́n ẹ̀ ìwọ náà bú ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n bá bú ìyá ẹ̀ ìwọ náà bú ìyá ẹ̀ tí wọ́n bá ẹ wá ní ọmọ tí wọ́n bú bàbá ẹ̀ tó wá lọ́jọ́ ọkú òun ò tí ì pé ẹni ọjọ́ ọkú rẹ̀ pé òun lọ́yẹ̀ ẹ wá nítorí pé wọ́n bá bú bàbá rẹ̀ ní social media tí wọ́n bú ìyá rẹ̀ tí wọ́n náà bá tètè bú tiẹ̀ padà ní fanáfasú ọní tó bá padà yá tí ìjọba bá dá sí tí wọ́n bá close social media yóò máa wá bá ọ̀nà jẹ́ pé ó kí ló dé tó lo opportunity yẹn kí wọ́n náà ti fèsì tiẹ̀ kalẹ̀ ìyẹn ti fún yín láǹfààní pé ti tú àwọn ọmọ yín lẹ̀ wípé ẹ máa bẹ́ẹ̀ bú gbogbo àwọn tí wọ́n máa bẹ́ẹ̀ bú làwọn náà bá ebú yìí ọ̀dà ìyẹn fún mọ́ sí pé àdìsá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Imam Ahmad gbé jáde wà ní Musnad Imam Ahmad Ànábì sallallahu alaihi wasallam ní wa in mur'un shatamaka wa ayyaraka bi amri ya'lamu fik فلا تعيره بأمر تعلمه فيه فيكون لك أجره وعليه اسمه فلا تستمن أحدا النبي صلى الله عليه وسلم ní bẹ́ẹ̀ni ká bá bú ọ bó bá tú àṣírí rẹ̀ tó yẹpẹrẹ rẹ̀ ó sọ̀rọ̀ tó lè dojú tì ọ́ láwùjọ àwọn èèyàn النبي صلى الله عليه وسلم ní wọ́n má bú padà ó èèyàn má burú kan mọ́ ọ má ṣiṣẹ́ kan mọ́ ẹ ọ má bi tó kù sí mọ́ ẹ ní wọ́n fi ń bú ọ láti lè bà ọ́n lójú Ànábì sallallahu alaihi wasallam ní má bú padà wọ́n má fèsì o má fún lésì padà o Ànábì sallallahu alaihi wasallam ní tó bá fún lésì padà wa alayhi ismuhu ẹ̀ṣẹ̀ ibú tí ń bú ọ yẹn òun ló ní Ànábì sallallahu alaihi wasallam tó wá pa wá láṣẹ pé fala tastumanna ahadan má bú ẹnìkan ìyẹn fún wa láǹfààní pé báwọn máa ti wọlé máa bẹ́ ibú tó tí wọ́n ti wọlé máa sọ̀rọ̀ tí ọ̀dá tó àní fèsì àní bú wọn mọ̀nà náà làwọn máa fẹ́ yẹn wípé ẹ̀yin lẹ gbéṣẹ́ fún wọn ẹ wá fọ ọgbọ́n lẹ fi gbéṣẹ́ fún wọn ìyẹn wá múnà mi dùn wípé jẹ́wọ́ bí tẹ́ ti wá gọ̀ rárá sẹ́rí bẹ́ẹ̀ sí wá jẹ́wọ́ yẹn ìtẹ́yìn ọwọ́ àárò ni wípé gbogbo táwọn ọmọ yìí ń wí ọ̀run ta ni wọ́n ń dá sí ọ̀run yín ni bẹ́ẹ̀ ni ẹ̀yin torí pé gbogbo èébú tí wọ́n ń bú àwọn ń bú èébú lórúkọ wípé àwọn ń dáàbò bo bàbá àwọn ń dáàbò bo olórí àwọn bẹ́ẹ̀ ni Al-Qur'ani tó ní wa badalahum minallahi ma lam yakunu yahtasibun وبدا لهم سيئات ما كسبوا وحق بهم ما كانوا به يستهزئون Ọlọ́run ní yóò padà ran síkálukú gbogbo ntí Allahu Akbar ìyà téèyàn lérò pọ́lọ́n lè fi jẹ èèyàn Ọlọ́run ní yóò hàn síkálukú gbogbo níṣẹ́ ẹbú àwọn Al-Qur'ani ní máa mú èèyàn máa káwọ́ bí kò pété ọba fẹ́ sin kankan wọn láti wípé Ọlọ́run máa ti lérí ìyà وبدلهم من الله ما لم يكونوا يحتسبون Ọlọ́run ní yóò padà hàn sí kálukú gbogbo ìyà téèyàn lérò pọ́lọ́n lè fi jẹ èèyàn Ọlọ́run ní yóò hàn sí ọ pé àṣìyà tó báyìí ń bẹ ọkọjá búlálà Ọlọ́run ní وبدلهم سيئات ما كسبوا Ọlọ́run ní pọ̀ hàn sí kálukú gbogbo tó fọwọ́ ara rẹ̀ sí وحق بهم ما كانوا به يستهزئون Ọlọ́run ní gbogbo ntí Ọlọ́run ní gbogbo ìyà tí ó yí àwọn èèyàn ká tí ó yí wọn po ní ìyà tó jẹ́ wípé ẹnìkan ò jẹ́rú ẹ̀rí bí ma kanu bí yastahzi'un Ọlọ́run pẹ̀lú tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ tí wọ́n ẹ̀fẹ̀lẹ̀ yín ó pè gbogbo àwọn àfẹ́ẹ̀sìn tẹ̀ ń bú gbogbo àwọn àfẹ́ẹ̀sìn Ibn Taymiyyah rahimahullah gbogbo àwọn Sheikh Albani ẹ̀rọ wọn kó àwàdàlẹ̀ pé ọjọ́ ọjọ́ sọ pé mo ní kí n pè yín sákèsí wípé gbogbo yín ẹ̀sìn ní púrúfù kan pé táwọn àfáà yìí ṣe ni kálẹ̀ ẹlẹ́rìí kan lórí gbogbo tí wọ́n ṣe ìgbà Ìtàlíbánì sọ ní o òun ló ní ẹ̀pà yẹn o ìtí Ibn Taymiyyah rahimahullah sọ ní o àwọn àfẹ́ẹ̀sìn wọ̀nyí Ibn Taymiyyah rahimahullah bàbá yìí ò bímọ láyé oore tọ́lọ́run ṣe fún bàbá yìí ni wípé ìsòdodo ẹ̀sìn kalẹ̀ gbogbo ẹni tó bá wá fẹ́ lò dodo ẹ̀sìn lẹ́nu wá dán ọmọ bàbá yìí ó wá dẹni àdúrà níwájú wa ojú ọjà sí wípé bí èèyàn bá fẹ́ ṣe ń tí ọ̀dà bó bá fẹ́ bí àwọn èèyàn ń ṣe ń tí ọ̀dà ó wà rò wípé sẹ́mi náà ní pín bẹ̀ ní fi ń pè yín sákèsí pé ẹ̀yin lẹ gbéṣẹ́ fáwọn ọmọ yín pẹ̀lú làkà ilẹ̀ wa lò bẹ́ẹ̀ ni ká máa pè yín sákèsí yín ọ̀sọ́ pàwọn ládáa jù ìyẹn sọ pé àwọn tiwa lọ́wọ́ pé ẹni wọ́n wá fẹ́ máa pèrè àwọn lẹ́ni rí bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ti yanjú ẹ̀ pé alam tara ilal ladina yusakkuna anfusahum balillahu yusakki man yasha wala yuslamuna fatilan Ọlọ́run ní ẹ̀rí ni ìrẹ́ Ànábì sallallahu alaihi wasallam wòye sí bá mi wò gbé yẹ̀wò alladina yusakkuna anfusahum àwọn tí wọ́n ń fọra wọn mọ́ wọ́n sírò àwọn pé àwọn oníṣẹ́ ẹbú kan o balillahu yusakki man yasha Ọlọ́run ní mi Ọlọ́run ni mo lè fẹ́ni tó bá wù mí mọ́
ẹnìkan ò lè mọ́ ẹnìkan ò lè bọ́ níbi iṣẹ́ ẹbú àfẹni tọ́lọ́run bá fọ̀ mọ́ Ọlọ́run ni wala yuslamuna fatilan Ọlọ́run ní èmi Ọlọ́run yìí ní ṣàbòsí tó mọ bí ọmọ àbòsí bábòsí tó wọlé kéré tó yìí ní sí fẹ́ni tó bá ẹni tí ìyà bá tọ́ sí ìyà ní ọjẹ ẹni tó ṣe ẹni tá àlìjánnà bá tọ́ sí ẹni tẹ̀san rí bá tọ́ sí ìsan rí ní ọgbà Àfà Saheed Shittu tẹ́ torí orí rédíò lèmi tí máa ń gbọ́ wọ̀nyẹn tẹ́lẹ̀ àmọ́ lórí Àfà Saheed Shittu ìyẹn fún mi láǹfààní àti lè máa wo fídíò yìí torí ẹ̀yin náà fẹ́ fèsì òun lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ebú àgbàlagbà yín ẹ bẹ̀rẹ̀ sí máa ẹ pàtàfà yìí bẹ́ẹ̀ ni ìjà tẹ́ fẹ́ máa gbé ó wá jẹ́ pé gbogbo ń tẹ́ láàfà yìí ń sọ pátápátá ìyìn tí ń bú àwọn àgbàlagbà wo gan ni gbogbo ń tẹ́ láàfà yìí ń wúlọ yẹ kẹ́ ìyẹ̀wò wípé ṣé ń ti ń wí sódodo ni nínú ẹ̀mí tí yín náà bọ́ bá kẹ́yìn nìkan ẹ̀yin náà gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ń ti ń wí káti ẹ̀ pé àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ níwà àgbékalẹ̀ ọ̀rọ̀ mọ́ ní tẹ́ mọ̀ wò ní pé sódodo ní sọ tó bá ti jẹ́ òdodo ní kò sí ní tó kù àwọn ọmọ yín ọ̀wá ní nǹkan kan tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ àfà yìí kódà bẹ́ẹ̀ bá ń sọ mistake yẹn sẹ́ẹ̀rí tí ò yé yín Àtàfà Saheed yìí ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá gbódodo dání ni tí wọ́n ń pèpè ẹ̀sìn òdodo tí wọ́n ń pèpè súnà sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá ń sọ mistake wọn tẹ́ ẹ bá sọ pé lágbájá ó ti wí òkú mi bí ẹgbọ́n tó wí ọlọ́rin àwọn ọmọ yín ní Àfà Saheed Shittu yìí náà wí ó ní àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ó ní kírímínà ni wọn àbí kílẹ̀ àbí òǹtọ́ọ̀gì ẹ̀sì gbọ́ torí pé àfà yìí ò wí bẹ́ẹ̀ bó tiẹ̀ wí bẹ́ẹ̀ lẹ́nu kò lérò bẹ́ẹ̀ ẹ̀wà ni ó pa àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ní ó ní tọ́ọ̀gì ni wọn àwọn ọmọ yín ní ìkílódé táwọn ọmọ fọlùwà sọ́hun wọn bẹ́ẹ̀ o nígbà tí ń pa àwọn sàhábà ní tọ́ọ̀gì àsọ̀rọ̀ ń pa ẹ̀ àfà yìí padà jáde padà ó ní ọ̀dà bẹ́ẹ̀ pété bẹ́ẹ̀ sí gbọ́ náà nù òun wí bẹ́ẹ̀ mọ́ kọ́lọ̀ wọn forí jìn ẹni báwọn ni báńkì èèyàn túbá tọ̀ ẹ̀fẹ́ tí ń bù yín náà ni pé ẹ̀fẹ́ gbọ́ wọn ẹ̀ mọ́ kẹ́sì má gbọ́ wọn ẹ̀ mọ́ kò lè pé wa nílẹ̀ Yorùbá kò lè pé wa oore lọ́lọ́run fàfà yìí sí àbí kẹ́ wu ẹ̀ lápèjúwe ọ̀dà Shaykhul Islam Ibn Taymiyyah ni wa ahlu sunnat yaquluna inna ahla al-jannat laysa min saritihim salamatuhum 'an al-khata'i بل ولا عين سنب بل يجوز أن يسنب رجل منهم سنب صغيرا أو كبيرا ويتوب منه bàbá yìí ní tí wọ́n bá ní alùsúnà lè yẹ pé ẹni yìí gbọ́ súnà yìí ń tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam bàbá yìí ní laysa min shartin salamatuhum 'anil khata'i ìyẹn ó sọ pé gbogbo ẹni tó bá ń pèpè súnà àwọn náà lè ṣe mistake kò sí ẹni náà al-kamalu lillah pé àwọn làwọn dájọ́ àwa lọ wọn làwọn wala ani sambi ìyẹn ó jẹ́ sọ pé kí ẹni tó bá gbé súnà dání láàárọ̀ yìí ni mò ń katira yìí àbílálẹ̀ ànáni inú mi wá dùn gbà tí mo bọ́rọ̀ Shaykhul Islam yìí pàdé pé bàbá yìí ní ẹni lè rálù súnà kan ẹni tó bá gbọ́ súnà yìí kó wá jẹ́ wípé ẹni tó bá fẹ́ wà àlìjánà kápẹ́ ọmọ àlìjánà ipe ìjọmọ àlìjánà pé àyíṣẹ́ àlìjánà ni wọ́n ń ṣe ìyẹn ò ní kéèyàn má kù síbì kan ìyẹn ò ní kéèyàn má láwọn ìwà ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ báyà àwọn mistake kọ̀ọ̀kan èèyàn lè sì wí bàbá yìí wá ní ẹ̀ṣẹ̀ kékeré ni ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo orú ẹ̀ṣẹ̀ téèyàn bá wò ó lè ṣẹ̀ ẹni tó bá jọmọ àlìjánà wayatuba minhu ní tí wọ́n pè lọ́mọ àlìjánà ni pé kò ní ó lè máa ṣẹ lọ́hùn òun náà lè wù kú ó lè ṣe ní tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ àmọ́ wayatuba minhu yóò túbá ń bẹ̀ kò ní ọlọ́run foríjì ni àmọ́ máa ná gbogbo ẹni tọ́lọ́run bá pèpè ẹni tó bá fẹ́ wọ náà ọlọ́run bí bá ń ṣe tí ọ̀dà kò ní wo bẹ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe yìí tí ó burú ju tiẹ̀ lọ ní ọmọ wò wípé èyí tí ilé àwọn eléyìí bá ló fi jẹ́ sí pé ẹ̀ lè ránù súnà kan bẹ́ẹ̀ bá yẹ ìwíkúwì ni wọ́n ń wí èyí tó kẹ́ ẹ máa sọ gbogbo mi sékìlá pé ìyẹn wí kìnnìkan ìtẹ́ ìwí ń bí ni èmi lè jáde padà bẹ́ẹ̀ pé mi ní o ìtẹ́ ni mo wí ìwí bẹ́ẹ̀ mọ́ ìkẹ́nìkan ni ẹ̀yẹ kìnnìkan àgbè kìnnìkan jáde gbogbo ntẹ fídíò mi tẹ́bá wò lè gé kódà kí n bá sì wí ń bẹ̀ èmi ò sì kọ́ rẹ́sàn àmọ́ gbogbo ẹni tó bá jáfẹ́ ẹlẹ́bọ tí wọ́n bá sì wí tẹ́ bá pè wọ́n sákèsí àwọn òrẹ́dì àti ṣe kọ́ rẹ́sàn torí pé àwọn rí gbégbà pé àwọn rí dípò ara àwọn nìyẹn pé èmi lẹ́mọ̀ nìkan àfà yìí ìyẹn Àfà Saheed Shittu yìí ìgbà táfà yìí pilẹ̀ láti máa pè ń sákèsí pé ẹ jáwọ́ ń bí ẹbọ ẹ má ṣe ẹbọ mọ́ kí ni ìtumọ̀ alágbára omi ìgbéni kan ẹ padà níbi fídíò yìí tẹ ẹ ń fèsì gẹ́gẹ́ bí ibi tẹ́ ẹ ti wà ẹ wá ní tí òye yín bí agbára omi ni pé à ń ka rúkẹ́ à ń ṣàdúrà sómi ni lágbègbè àwọn sùúrùtù tó tún wà nípa abáfẹ́ ṣe rúkẹ́ àgànyìn o èyí polongo pé mi láládùá nínú Islam pé èyàn àwa là ń ṣàdúrà torí pé alágbára omi yẹn pé wọ́n orúkọ yẹn gan lásán ìpolú ọjà ní bọ̀tí mi bọ́ bá wù yín ẹ máa jẹ́ yẹn lọ èyí tẹ́mi kà wí ni tẹ́mi kà fẹ́ ń bẹ̀ ni pé
ìmá wá wí tí ọ̀dá níta gbangba torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní kullu ummati mu'afa illa al-mujahirin aw kama qala sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ní kullu ummati mu'afa illa al-mujahirin. Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ọjọ́ mi l'Ọlọ́run foríjìn gbogbo àṣẹ tí wọ́n bá ṣe àyàfẹ́ ni tó bá ń ṣe tí ọ̀dá níta gbangba tí ó kùnlá gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ ní kọ̀rọ̀ yàrá wà tọ́lọ́run lé ló fi jásí pé ìlera lò súnà kẹ́ ìlera nǹkan tó gbọ́ súnà yìí kẹ́ máa gbé dájọ́ ń tẹ́ màmá yàn kẹ́ máa ẹlẹ́bọn ní lágbájá o lókun ìgbà tí ọba ká mọ́ kọba máa ṣẹbọ ń kọ̀rọ̀ yàrá òun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ àyẹ̀sí ní tọ́kín pé ẹni máa kẹ́fìn ẹ̀kẹ́ máa wádìí ta lọ́mọ kílẹ̀ máa ti ń ṣe àìníṣẹ́ nìyẹn àmọ́ tí yẹn bá fi wá láyà tó bá fi lé ń sọ tí ọ̀dá níta gbangba ìyẹn lẹ́ fi gbé kúmọ̀ lé lórí pé ẹni yìí ò ẹlẹ́bọ ni àfáà yìí bẹ́ẹ̀ bá sì wo àfáà Saheed Shittu yìí mo fi ní ọ̀rọ̀ mi máa gùn díẹ̀ gbogbo ìgbìyànjú àfáà yìí gbogbo atótónu ẹ̀ ìgbìyànjú rẹ̀ máa ń lápa ní láti ẹ̀ ìdílé ya láti ẹ̀ rí pé àwọn kan lọ́dọ̀ wa ń bí náà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lẹ pósítà Laylatul Arafa pé àwọn ẹgbọ́rú ẹ̀ rí ní gbogbo ayé kò síbi tí wọ́n ti ṣerú ẹ̀ lóòótọ́ ọjọ́ àràfọ́ ọjọ́ kan pàtàkì ni àmọ́ àwọn tó wá gbé gbàbẹ̀rẹ̀ pé Laylatul Arafa wọ́n lẹ pósítà rẹ̀ ìgbà táfà yìí kan lu agbami yẹn ní láti ẹ̀ pé intense yìí ò sí nínú súnà kò ẹ̀rí wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́dún yìí bí wọ́n bá ṣe wọn ò gbé sórí social media àìgbé sórí social media yẹn ń parẹ́ lọ́nù torí pé àwọn náà ti rí pé bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe tí ọlọ́run tí ọ̀lẹ́rìí ẹ máa dá sí ń kọ̀rọ̀ yàrá yín àmọ́ pé wàá gbé síta gbangba mo fi ní ìjẹni wájú ìpé ọba wa ń di màyí ni wọ́n bí wa nílé ilé àwọn afẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní man yuridillahu bihi khairan yufaqihu fid-din ẹni tọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ẹni tó gbẹ̀sìn yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò pé ìgbó àwọn àgbàlagbà ń ṣe kinní kan ìwíkúwì tí ó kéré ẹni tó wíwíkúwì jù nílẹ̀ Yorùbá wa ń bí tó tútùkùtù tó oníkejì bá òsì òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n òun lọ péyàn kọ́kọ́ tútùkùtù péyàn wíwíkúwì lórúkọ ẹ̀sìn ẹni tó wíwíkúwì tó òsì àmọ́gbàtàfà yìí kánlù ṣe òun náà láwọn ọmọ tí wọ́n mú lẹ́nu dáadáa tí wọ́n lè jáde tí wọ́n lè àmọ́ àwọn náà mọ̀ pé bí wọ́n bá ń jáde bẹ́ẹ̀ ni yẹpẹrẹ ọmọdé bá fa àwọn sí torí pé ó ti wíwíkúwì kò sí kó jẹ́ padà bó ń ṣe mistake ni o kódà òun ìtúkùtù ló ń tú kò yé òun ni àfáà yìí wá bẹ̀rẹ̀ sí àfáà yìí wá kánlù agbami ẹ̀ sí láti gbà náà ẹ̀rí pé ó káwọ́ kò ẹgbọ́n sẹ́yìn tó gbọ́ ojú àánú ìsìlámù ń sèun ewé ẹ̀yìn olóbe kìíní kan mẹ́rìndínlógún nínú tíra òun ló ti kàn yẹn lóbi jọjá sí pé sẹ́rí alágbára omi tẹ́yìn gangan bá fẹ́ gbọ́n tí wọ́n ń pè lẹ́sìn yìí ẹ kọ́kọ́ sẹ́rí àwọn tíra àwọn yẹn ní bùkátà sí ẹtìrí Al-Qawl al-Mufid ala Kitab at-Tawhid ẹ lọ ka tíra àwọn àfáà tí wọ́n sì kọ tíra ìbàbá òsè mí ni ẹ ti lọ́ mọ náà ni wọ́n àmọ́ ẹ lọ ka ó lè sèyìn láǹfààní mọ́ra ní o sẹ́rí pé ìyẹn ti fún àwọn ẹ̀rí pé kọ̀ọ̀nà fò bí ti tẹ́lẹ̀ mọ́ tó rà àfáà yìí ti gbogbo túkùtù bẹ́ẹ̀ ni gbogbo àwọn tẹ́ nẹ́gà wò wípé wọ́n ń bú Markaz ọmọ àfáà tí ń sọ̀rọ̀ yìí ọmọ Markaz lẹ́yìn ti jẹ́wọ́ ara yẹn lẹ́yìn sọmọ Markaz kí wọ́n ti kí ní káyín lámbẹ̀ bẹ́ẹ̀ bá súnmọ́ tíra dáadáa tẹ́ ẹ bá ń ka tíra dáadáa ẹ̀ mọ̀ pé tí Mudiru Markaz ń tú ọ yàtọ̀ sí ti gbogbo mùsùlùmí àgbáyé tí wọ́n dó lórí òdodo ń tú èèyàn pèpè sí à wọ́n ń dẹ̀sì rú ẹ wá lọ wá gbogbo kẹsẹ̀ tí wọ́n láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe dáwà lórí ibi tí wọ́n wà yẹn ẹ mú kẹsẹ̀ tí wọ́n yọ kájáde níbi tí wọ́n ti sọ pé ẹbọ ní ẹgbọ́dọ̀ tẹ yẹ̀pẹ̀ mọ́ ìdájọ́ tí ń bẹ fún ni ìjìyà tọ́lọ̀ ní ń bẹ fẹ́ ni tánàbí sallallahu alaihi wasallam ní ń bẹ fẹ́ ni tí bá ń tẹ yẹ̀pẹ̀ ní ó ti ẹ̀dàrú mẹ́yìn náà lọ́wọ́ alágbára omi lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ wípé ẹ̀ ń bọ̀rọ̀ lẹ́wà ní èmi ewu ràwọ̀ àmọ́ ìràwọ̀ ìmọ̀ kan tó ní lọ́tọ̀ ìmọ̀ jákujáku wo bàbá ní pé bàbá oníràwọ̀ àfọ oníràwọ̀ nílẹ̀ Yorùbá wa ń bí kìí ṣe ìràwọ̀ ìmọ̀ àkókò wọn kìí ṣe ìràwọ̀ tí wọ́n ń wí ní kéèyàn tẹ yẹ̀pẹ̀ ẹ̀ wá ní ìmọ̀ kan tó ní lọ́tọ̀ ìmọ̀ wo ẹsì lẹ́yìn ìwúsẹ́ ọ̀dà ìpẹ́ wíbẹ̀ ẹni ẹ̀mọ ẹ̀yìn pèpè kẹ́nìkan wá wúsẹ́ kan rí kẹ́nìkan wá wúra wọ lọ́dọ̀ yín rí ìyẹn wá fún mi láǹfààní pé ẹ̀kọ́ wá yé yín pé Ànábì sallallahu alaihi wasallam ní man ata arrafa fasa'alahu an shay'in lam tuqbal lahu salatun 40 laylatan Ànábì sallallahu alaihi wasallam ní man ata arrafa ẹni tó bá lọ ilé aláyẹ̀wò yẹpẹ̀ ní omi ní o tẹ̀sùbá ní o fasa'alahu an shay'in ó wá béèrè kankan lọ́wọ́ pé ẹ bá yẹ kíní kan wò ẹ bá yẹ̀ wò mo fẹ́ lórin àjò mo fẹ́ ṣe nǹkan kan ṣé kí n ṣe gbogbo orú ntọ́
lam tuqbal lahu salatun 40 laylatan Ànábì lọ́lọ́run ní gbà wí tó fún 40 days sallallahu alaihi wasallam gbogbo ìmọ̀ kan ní kódà káwọn kan máa bẹ kí wọ́n máa wò kí n tí wọ́n wí ó sì máa ṣe èṣù ní bẹ lábẹ́ jinnu ni ìpé àwọn gbàdúrà ọkàn rínà sí mi ni kò rí agbègbè òyìn wá dàrú máa yín lójú ẹ̀wà ń sọ pé ìràwọ̀ a jẹ́ pé àìwò yẹpẹ́ yín àìjẹ́pẹ́ ń wò ràwọ̀ yín tọ́lọ̀ tẹ́ fi rí oore débi tẹ́ rí déhùn àti yín tó fúyẹ́ torí pé béèyàn bá ń ṣe jálàbí tí ó bá wo sẹ́wò àti tètè níláárí rẹ̀ ń díẹ̀ yóò nira díẹ̀ torí pé iṣẹ́ wò lásán òǹfà kan ni àwọn sẹ́ni pé kérò ọmọ ọwọ́ nílé èèyàn òní kọ́kọ́ lọ lè kọ́ bí wọ́n ti wo sẹ́ torí pé ó ti gba sàtì nábà gbogbo àwọn táwọn náà máa wá lọ bẹ̀ tí wọ́n máa lọ lè nígbàgbọ́ sí ẹ̀jọ̀ kóra yín wọnú náà Ọlọ́run bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ojo torí pé àwọn àgbàlagbà náà ní babaláwo gbọ́fá kò gbọ́fá owó tá a bá kọ́kọ́ fi sàníyàn tí babaláwo ní í ṣe ìyẹn máa ń fẹ́ni tí bá ṣe jálàbí tí ó máa wo yẹ̀pẹ̀ láǹfà kò lè tètè ní láárí tu ẹni tí bá ń ṣe jálàbí tí ń sógun fáwọn èèyàn tí ń dóṣẹ́ tí hàn tú tí ń ṣe gbogbo ẹ̀ tí tó ń wo nǹkan tọ́ra àwọn èèyàn ní bùkátà sí pé wọ́n fẹ́ máa ń tọ́ pamọ́ bẹ́ẹ̀ ni Ànábì sọ̀rọ̀ àdìsí kan tó wà tí Jábìr ibn Abdullah gbà wá àwọn àdìsí tó wà ní Muslim ní tó lálàáfíà parí Ànábì sallallahu alaihi wasallam ní man ata ka'inan fasaddaqahu bima yaqul faqad kafara bima unsila ala Muhammad Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá lọlé adágbégbá ilé aláyẹ̀wò ó wá nígbàgbọ́ sí nǹkan tí wọ́n sọ fún bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní tòun ti ṣe káfìrí sí tó Ànábì mú wá àjẹkù ti di káfìrí kí Ànábì mú wá tó jẹ́ Al-Qur'ani lọ bẹ́ẹ̀ lọ́lọ́run ti yanjú ẹ̀ àdìsí náà ló ṣe dídá Al-Qur'an tó lọ́n sọ pé kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah Ọlọ́run nílẹ̀ Ànábì sọ fún wọn gbogbo tí ń bẹ lábẹ́ sánmà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ lábẹ́ sánmà lábẹ́ ẹlẹ́mì yìí ẹnìkan nínú yín ò mọ̀ tó pa máa fi mi Ọlọ́run wa ma yash'uruna ayyana yub'asun Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọjọ́ tíjọ́ gbé dàrí kíámù ó dé ẹnìkan kan yín ò mọ̀ ẹnìkan kan tẹ́nìkan bá ti Ọlọ́run ní ẹnìkan ò ní mọ̀ tó pa máa kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah Ọlọ́run lẹ́nìkan ò ní mọ̀ tó pa máa àyàfi rí Ọlọ́run nìkan kẹ́nìkan wá gbéra rẹ̀ kalẹ̀ pé òun ní mọ̀ ń pa ń tọ́ pamọ́ ajẹ́pọ̀ fira rẹ̀ dípò Ọlọ́run nìyẹn ẹni tó bá fira rẹ̀ dípò Ọlọ́run sí mùsùlùmí ìyẹn ti jásí pé ẹ̀ka ṣe ìmọ̀ kan tó ní lọ́tọ̀ ní tí ò jẹ́ ẹlẹ́ jà lógun ni wípé ẹlẹ́rẹ́ nìkan kọ́ fẹ́ máa gbógun ti súnà láyé àkọ́kọ́ tí ọkọ̀ kókò lọ́rọ̀ wọn ni pé wọn ní pèpè tàwọn ìdì mọ́ àmẹ́yìn gbọ́n sí o ọ̀nà àbí tẹ́ ti wá inú mẹ́dùn púpọ̀ ẹ̀ ń fi làákàyè ṣe púpọ̀ ṣáwádìí làákàyè kò sí lòun bí ẹ̀sìn ẹ̀ ń sọ pé ẹ má ṣe bọ́ o ẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ bọ́ lẹ́nu torí bí àdìsí tẹ́ ń tú níbi ayé Al-Qur'ani tẹ́ ń tú kóso iṣẹ́ rà kún pé Ọlọ́run ní ẹ dira tẹ́ ẹ bá ń lógun ẹ wá sọ̀rọ̀ títí alágbára omi Ọlọ́run ní ẹ lò ká nkẹ́ ẹ lò ká òká nílẹ̀ Yorùbá ń bí n tó dá kálukú wa lójú gbogbo wọn yìí fò òká kú sanrí wọn yìí fi ṣe nǹkan tó ṣe sọ láwùjọ èèyàn láwùjọ pé àyè òká kú sanrí yìí ó yẹ kálukú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa fi ṣe ẹbọ ni tí wọ́n bá pẹ̀lú yìí níwà sí àwọn tí wọ́n àwọn OPC tí wọ́n bá pè níwà sí kílẹ̀ wì bẹ́ẹ̀ ni ayé Al-Qur'ani yìí ṣé kò tako àdìsí Ànábì sallallahu alaihi wasallam tí àdìsí tí Ànábì sallallahu alaihi wasallam ní inna ruqqa wat-tamā'ima wat-tiwālata ṣirkun Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀fọ̀ àti ká dín kamara àti ká dín kamara wat-tiwālata àti ká sógun fẹ́ síyàn kíyàwó sógun fẹ́ sọ́kọ àbí kọ́kọ́ sógun fẹ́ síyàwó ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní ṣirkun ẹbọ ni ìyẹn ò kakú sanrí ìyẹn ò kakú kíbọn mọ́ sí nítorí pé wọ́n yìnbọn mẹ́ni tó fi nǹkan kan sára ìbọn wà ràn ìyẹn ti wá sọ di pé ẹni ọjà àṣà kí lọ́jà àṣà sáré pé ohun mi kò lé ohun mi yìí ò lè àbí àmọ́ nítorí pé ibi ìlú ọmọ ìpínlẹ̀ Kwara yìí máa gbọ́ rárá ẹ wá sọ pé ẹ má ṣẹbọ o àmọ́ ẹ wá ń sọ̀rọ̀ ẹbọ lẹ́nu ní káwọn èèyàn máa lò ká kí wọ́n dé àdèmára kí wọ́n dé oúnjẹ àbí nígbà tẹ́ ń bọ̀rọ̀ lẹ́ni wàgéèrì yìí ẹlẹ́yìn lè lò ká wàgéèrì yìí àti gbogbo tó jọ mọ́ bẹ̀ lóúnjẹ àdó gbogbo àbùsárí àbílẹ̀ Yorùbá ìwà yìí náà ni sẹ́rí bẹ́ẹ̀ bá fẹ́ kọ́kọ́ ló fi ẹ̀ lérẹ́ nìkan jálàbí tó kọ́ jó ní jálàbí pé kí wọ́n ní ń ṣe wọ́n ní jálàbí ni kò lè pèpè ẹ̀sìn kò lè lábàáyọ oríire pé ó jó níwàásí pé èyí tó ń sóògùn fáwọn èèyàn ń wọṣẹ́ kò wọ́pọ̀ náà àwọn àfáàlẹ̀ Yorùbá ń bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá àwọn ìmáàmù ńláńlá tí wọ́n jó níwàásí wọn ẹlẹ́bọ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń wọṣẹ́ fáwọn èèyàn ní táwọn èèyàn fi ń bàbàrà wọn nù kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ òwúlò
àmọ́ tó pé àwọn yẹn lọ bẹ̀ wọ́n ìdandan pé wọ́n jọ pé táwọn ń bá lọ ń rí bẹ̀ ó jẹ́ káwọn yẹn máa bàbára wọn Ọlọ́run bá wọn mí kalẹ̀ ní ìdájà láàrin wọn pé àwọn eléyìí máa lọ bẹ̀ àwọn yẹn wá rò pé bóyá ó jọjá sí pé ẹnì bí yẹn bá kọ́kọ́ fẹ́ pèpè ẹ̀sìn ẹ kọ́kọ́ lọ tún gbàgbọ́ yín ṣe ná èmi náà mo fẹ́ jẹ́ ní rí mo fẹ́ pé àwọn èèyàn kúrò níbi ẹbọ ẹ wá sọ pé ó tún dàrú mọ́ yín lọ́wọ́ ẹ tún ní Ànábì sallallahu alaihi wasallam ntẹ́ mọ̀ ń pa ẹ̀ ẹni Abuda Jana sí Abuda gbogbo àwọn ẹni Abudu Jana Al-Ansari ni wọ́n máa ń pè ẹ̀yin ní Abuda Jana ẹni Ànábì sallallahu alaihi wasallam pa láṣẹ pé kó lọ lè di wọ́n di tírà fún tírà di alágbára omi gbogbo àwọn àfáà ẹni rí pátá lẹ́nu wọn kò pé àdìsí mawdu'un ni kò sí àdìsí tó lálàáfíà ẹ̀yin ní àdìsí yìí òṣìṣẹ́ kọ̀ níbo lẹ ti rí kílẹ̀ rí ẹ̀ ntẹ́ ní ẹ fẹ́ sọ̀tàn èèyàn ẹ̀ mọ́ òkú ẹ̀ ẹni Abuda Jana Abudu Jana sí Abuda Jana ni ẹ wá ní Ànábì sallallahu alaihi wasallam ní ó di tírà sọ pé tẹ́ bá ní Ànábì di tírà fún ó ti takò àdìsí pé inna ruqqa wat tamaima wat tiwalata sirkun Ànábì ó sì ní sọ̀rọ̀ tí ó takora wọn àti bí yọ̀bá lágbọ̀ yí ẹ̀ lókù ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì Ọlọ́run ní sọ fún wa pé ká má ṣe ẹbọ kó tó wá rán Ànábì pé ẹ máa ṣe yíwò eyín oníkan ò ní dẹkẹ́ni kan mára àfikọ́ gbára lé bẹ́ẹ̀ ni gbogbo ohun tí èèyàn bá ti dè mára ìyẹn ti káyàn lọ́wọ́ kò gbára lé àsìkáàdù tọ́nà bẹ́ẹ̀ ni ẹni ẹ̀dẹ́kẹ́ni kan mọ́ máa yín kan wọ́n yìn níbọn ìbọn ọ̀ràn èmi náà padà máa sọ ń tọ́ padà ṣẹlẹ̀ sí mi náà láì dé nǹkan kan mára wọ́n ti yìn mí ń bari tó sojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbọn tó ní agbára tí ó sì wọlé láì sì ti gbére torí mi ti mọ̀ ti pẹ́ wípé ká Yorùbá ní ìwà ọmọ ní mọ́ máa sòkígbẹ́ a sì gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yìí pé gbogbo ẹni tí bá máa ń sógun kígbẹ́ sára àdánà wọn padà fi pa ẹni tí bá máa ń sógun ọba ìbọn náà wọn padà fi pa ìyẹn kẹ́mi lọ́wọ́ kó gbogbo ogun ọba táwọn èèyàn máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àbí tá a ní máa ń pa ẹ̀ mi ò ṣe títí tó fi kó lè wá ká mi mọ́lé láì dẹkẹ́ni kàmára gbogbo yẹn tíra lẹ́dẹ̀ ẹ̀ hàn pẹ̀lú safaran ẹ̀ hàn pẹ̀lú mawulẹ̀ wàlì ìkẹ́ni kàyẹ́ bá wà hàn tán àwọn àfa ẹnu wọn ò kò lórí ká di tíra torí pé wọn àwọn míì dó lórí pé àdéhìsí pé inna ruqqa wat tamaima wat tiwalata sirkun yẹn ìyẹn ti kájú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìyẹn ti gbé yẹn pé àgbọ́dọ̀ dé nǹkan kàmára bẹ́ẹ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ pé bóyá tíra la hàn bóyá ẹ̀ wá ń gbé ọ̀rọ̀ àwọn ṣe sọ́ọ́lì fàwọ̀sán wá pé wọ́n ní ẹ lè di tíra ẹ lè hàn tíra ẹ lè ṣe kinní kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn hàn tíra nílẹ̀ Yorùbá ń bí ọ̀pọ̀lọpọ̀ nítorí wọn bá ọ̀fẹ́ ni wọ́n fi hàn àfa mélòó tí hàn tó lónìí lọ́dá Mawulid Wardimo mélòó nínú wọn lọ́dá Safara mà ọ̀pọ̀lọpọ̀ nítorí wọn bá ọ̀fẹ́ àwọn èèyàn ń fẹ́ jẹ nǹkan oṣù wọn fi hàn tú ẹ lè béèrè yóò ti ọ̀bọ̀dọ̀ kílẹ̀ àsẹ́yìn náà ẹ̀ wá ń sọ̀rọ̀ nípa pé Ànábì sallallahu alaihi wasallam ní ó pàṣẹ fún Abuda Jana oní ọ̀hàn tú ó ní mo di tíra fún ó ní kó fi sí gbèrí bẹ́ẹ̀ sì ni kò sí tó bí tó fi dájú pé ariwo tí yín máa torí pé ẹ̀yin ń jáde ẹ̀ ń gbé ntọ́nà wọn bá wí níta Ànábì sallallahu alaihi wasallam sọ ẹ̀ ń gbé wórí mídíà ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń wò táwọn àwọn náà wọ́n lọ́rọ̀ lẹ́nu àìlódodo lẹ́nu ní kálukú fi wọ́pẹ́ hàn kálukú náà wá ntọ́wá kò tọ́ ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ ibi tẹ́ ti wáyé gẹ́gẹ́ bí ọyún àbá àṣà ìkànnì méjèèjì yìí ló sún méjì ilé púpọ̀ ọyún táwọn àgbàlagbà máa ń sọ láwọn agbègbè wa ń bíbá yìí ni pé ọgbọ̀n lágbàlagbà fi sá fún màálù lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náà ó lò lórí mídíà ẹ má gbọ́dọ̀ mi sọ di mídíà mọ́ ẹ sì máa tẹ́ bá ti ṣe tán tẹ́ fẹ́ sẹ̀sìn tó yẹn jú ẹ sì máa ṣe nǹkan yín lọ́nù kọ̀rọ̀ yàrá àmọ́ kẹ́ máa wá wọlé social media kẹ́ máa ní Ànábì ní ẹ di tíra Ànábì sallallahu alaihi wasallam ní ẹ lè wẹ́sẹ́ ẹ lè ṣe kinní kan alágbára omi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́rí tí wọ́n fọgbọ́gbọ́n sá fún mídíà yẹn kì í ṣe pé àwọn náà ń wò rẹ̀ wọn ò tó bẹ̀ kí wọ́n mọ́ wà fásá yìí wọn ò tó bẹ̀ Ọlọ́run ìpinnu Ọlọ́run lórí ìpèpè òdodo ni pé ọfẹ́ ọkọ̀ ọgbọ́dọ̀ máa gbọ́ àwa yìí náà gbàtà àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbọ́n àfáà ìmọ̀ ní èmi tẹ́mi dúpẹ́ mọ́ ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run irú ẹni yìí a nídìí irú ẹni yìí kọ́ máa kó bò wá ta lọ̀rọ̀ rẹ̀ ọba wí ta lọ̀rọ̀ rẹ̀ ọkàn ẹnìkan ò sì ní gbógun tó dodo yọ parẹ́ ní gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n lẹ́rìí tọ́ yẹjú lọ́wọ́ táwọn náà lè wérí mídíà mọ́ wọ́n ń parẹ́ lọ́nu torí pé yẹn bá ti lè gbódodo wá èèyàn máa sọ̀tà àfáà rẹ̀ lérí mídíà káwọn yẹn máa jó dátà lérí irọ́ lásán lérí ní tí ò nítumọ̀ ẹni táwọn yẹn ń pẹ́ létí tí ni ọ̀rọ̀ àkídà ló le ju kẹ́ máa sọ̀rọ̀ báyìí kẹ́ máa ṣẹbọ mọ́ ní kálukú àwọn èèyàn fi ń pẹ́ sọ̀rọ̀ wọ́n fi ń sọ̀rọ̀ àlùwàlá wọ́n ń sọ̀rọ̀ jánábà wọ́n ń sọ̀rọ̀ yín bá àti tọ́mọ wọn ò sì ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí tọ́mọ níbi pé ẹ má ṣe gbẹ́rẹ́ fún wọn o ẹ má ń tó wọn
ìkan nígbà tí kan lọ Mẹ́kà tí ń sọ ń bẹ̀ pé ń sọ fún Saheed Òṣùpá pé àwọn àjẹ́ ọ̀gbọ́ Lárúbáwá o ń táwọn àwọn àjẹ́ tiwa ọ̀gbọ́ Lárúbáwá Nàìjíríà o ìyẹn ni pé ogun lọ́rọ̀ àwọn àjẹ́ subhanallah so ilé kọ́ yẹ kí lè yìí wọ́n lọ sí Mẹ́kà alágbára omi ọ̀rọ̀ mi ọmọ tẹ̀síwájú ọ̀rọ̀ mi ti gùn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shade Tinubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on your screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku and Fusakun.